Kristi gbà wọ́n ẹlẹ́ṣẹ̀ kedere fún gbogbo ẹ̀dá. Àwọn tí wọ́n ṣàkólọ, àwọn tí wọ́n ti ṣubú. Olórin, olórin, kò sí ìtúkọ̀, kò sí ìtúkọ̀. Kristi gbà àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn ẹlẹ́ṣẹ̀. Fi òótọ́ náyé wọn pé, náyé wọn pé. Kristi gbà wọ́n ẹlẹ́ṣẹ̀. Ẹnikẹ́ni tí ó bá gba Jésù gbọ́, tó ti gba iṣẹ́ orí àgbélébùú, yóò rí ìgbàlà kíkún gbà lọ́fẹ̀ẹ́ o. Torí Kristi lágbára láti gbàlà o. Ẹ̀yin àyànfẹ́, olùgbàlà ń pè yín. Jésù ló ní kí n kọ sí ọ. Oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ jẹ́ yanu. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fúnra padà o. Òun sì ní agbára láti gbanilà o. Ọ̀rẹ́ mi, olùṣọ́ àgùntàn kan ó ní 100 àgùntàn. Ìkọ́nú ẹ̀ wá sọnù. Ó mọ nǹkan tó ṣe ni. Ó kó 99 tó wà lọ́wọ́ ẹ̀, ó kó wọn sílẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní wá ẹyọ kan yẹn kiri. Orí pé ó fẹ́ràn àgùntàn yẹn gan. Ìwọ gangan lẹ́ni náà. Jésù lóun fẹ́ràn ẹ̀. Ojú òun fẹ́ràn ẹ̀ ni pé kó wá sọ́dọ̀ òun. Ní pé kó kọ èṣù àti ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ búburú gbogbo sílẹ̀. Fi ẹgbẹ́ búburú sílẹ̀. Fi àgbèrè sílẹ̀. Fi ọtí para sílẹ̀. Fi ìrédè òru sílẹ̀. Fi ìwà ẹ̀ṣẹ̀ gbogbo sílẹ̀. Wọ bí àwọn bílékì. Kí o wá sọ́dọ̀ Jésù lónìí. Ó fẹ́ràn rẹ gan ni. Bẹ́ẹ̀ ni. Súnmọ́ Ọlọ́run o, ọ̀rẹ́ kó lè súnmọ́ ọ. Ó fẹ́ràn rẹ o. Ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹ́ṣẹ̀ kó lè mọ̀ kó ṣe fẹ́ ọ. Bọ́lọ́run lájà o. Kò lè rójú rere rẹ o. Àyè sì ń bẹ nílé ọ̀dọ́ àgùntàn. Àyè sì ń bẹ nílé ọ̀dọ́ àgùntàn ọ̀rẹ́ mi. Ẹwà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀. Wọlé wọlé o. Ẹlẹ́ṣẹ̀ wọlé. Láṣẹ kéde ìgbàlà fún gbogbo ayé. Ìwọ tó ń gbọ́ mi, tó ń wò mí, tó ní Jésù. Fi ayé ẹ fún Jésù. Fi ẹ̀ṣẹ̀ gbogbo sílẹ̀. Wá sọ́dọ̀ Olúwa. Torí ká má ṣègbé ọmọ ènìyàn o. Wọ́n láṣẹ kéde ìgbàlà o. Wá sọ́dọ̀ Jésù lẹ́nu. Ọ̀la lè pẹ́ jùlọ. Jésù yóò gbà ọ́ tọwọ́ tẹsẹ̀. Yóò sì tún ayé rẹ̀ ṣe. Àmín.